alihi wa sahbihi wa sallam. Lórí ọ̀rọ̀ tí ń lọ lórí ọ̀rọ̀ bandit, àwọn terrorist, ọ̀rọ̀ awuyewuye, irọ́ òótọ́, irọ́ tọ́pọ̀, òótọ́ kéké. A nímọ̀ràn tá a fẹ́ fún àwọn èèyàn kan tí wọ́n ń dá sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n sì gbajúmọ̀ níbẹ̀. Ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi òun náà ni wípé mo nígbàgbọ́ wípé táwọn èèyàn bá gbọ́ wa yé o, bẹ́ẹ̀ sì gbọ́ ayé, ẹ ságbọ́ ìta fẹ́ sọ yìí. OPC, Sunday Igboho, oríṣiríṣi àwọn èèyàn kan tí wọ́n ń jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀, òun kálukú ń sọ lẹ́nu wọn wípé àwọn náà fara mọ́ bandit, àwọn sì ń fẹ́ solution. Mo wá fẹ́ fún yín mọ̀ràn, especially olóyè Sunday Igboho. Ọ̀rọ̀ ẹnu ẹja máa sọ. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yín ní wọ́n ní Sunday Igboho ní hatred ẹ̀sìn. Wọ́n dẹ̀ kíyèsí, wọ́n máa ń avoid. Ṣùgbọ́n àwọn nǹkan tó bá lè kó bá wa àwa ò ní dáálé. Bóyá ó ń sọ àbò ń ṣe. Olóyè Sunday Igboho, èèyàn rí lọ́dọ̀ ẹ̀ pé ìfẹ́ Yorùbá, èèyàn rí inú ọ̀rọ̀ tí ń sọ, ṣùgbọ́n kó ṣọ́ra fásìsì, kó sì ṣọ́ra fáwọn tí wọ́n ń tìyàn. Tí n bá nírú ẹ̀ léèyàn tí mo lè sọ fún ni mo ń sọ yìí. Sunday Igboho, nítorí pé òun sọ ọ̀rọ̀ tó ní nǹkan ṣe pọ̀ mọ́ táwa náà láìkì pé kọ́lọ́n bá ní mú bandit, kọ́lọ́n wọn pa wọ́n rẹ́, ká má gbúrò wọn mọ́. Gbogbo ẹni tí bá ń kó wọn lọ́wọ́ pátá, Ọlọ́run pa wọ́n rẹ́ papọ̀. Wọ́n ti ìṣòro tó nílá iná ni wọ́n jẹ́ fún wa ní everywhere Nàìjíríà. So mo fẹ́ pe Sunday Igboho sí àkíyèsí mẹ́rin. Number one, ẹ kẹ́kọ̀ọ́ lára mistake tó OPC ṣe. OPC ti gbọ́n o. Ibà Bani Adara wọ́n pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò fáwọn tí wọ́n bá gbàgbọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Lórí pé Ààrẹ Ọ̀nà Kakanfò yìí náà sọ̀rọ̀ nípa báwo ni ilẹ̀ Yorùbá ó ṣe là lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí lọ́jọ́ mo máa o. Ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀làjú ju Sunday Igboho lọ, kìí ṣe ìbú. Ó ti gbọ́n toró ti ṣẹ́rí nígbà tí wọ́n ṣe mistake. Ó wá dáa kéèyàn kẹ́kọ̀ọ́ mistake tí OPC ṣe lánàá kẹ́ ẹ mọ́ repeat ẹ̀ lónìí. Sunday Igboho, ẹnikẹ́ni tí bá ń ṣe security Nàìjíríà tó ní kò sí òun ò ní fi tọlọ́pàá sí, wọ́n máa gbáwájú wọn ni àbọ̀ wọn ò fojú neglect wọn. Ó ń tàn ó ń ṣèfòrò lásán ni o. Ọlọ́pàá níjọba mọ̀, kódà ẹ máa gbọ́ ìlú ọlọ́pàá gbogbo wa pátá láì ṣe ẹlẹ́yàmẹ̀yà láàrin ẹ̀sìn kankan. Ọlọ́pàá yìí sì ṣẹgbẹ́ anybody. Wọ́n lè ní mistake kọ́lọ́hún tó wọ́n ṣe ń bẹ̀. Wọ́n lè ní àwọn nǹkan kùdìẹ̀kùdìẹ̀, kò sẹ́dá tọ́lọ́run dá tí ò ní o. A máa pè wọ́n sákìísí ẹ̀ náà ni. Ṣùgbọ́n nírú àwọn nǹkan tó bá ti jẹ́ mọ́ nǹkan public báyìí, èèyàn máa tò lẹ́yìn ọlọ́pàá, DSS àti gbogbo jẹ́ àwọn ẹ̀ka àjọba tí wọ́n bá ń rí ṣètò ààbò, especially èèyàn gbé ọwọ́ ju ìjọba lọ. Tọ́ra gbogbo
sọ ẹ̀yìn yìí ẹ máa sọ àṣà yìí ẹ máa kíyèsí òfin orílẹ̀-èdè wa òfin ìjọba ẹ kíyèsí gbèsè ìjọba ó fún yín mọ̀ràn ni o gbogbo àwọn ọ̀tá ẹ̀ ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn àṣẹ tí wọ́n ń bẹ táyà bá pè yín sí ẹgbọ́ ẹ má jẹ́ ẹnì kan ó tì yín o ẹ̀yin náà lọ́mọ ẹ ní aya o tí ń retí dáadáa yín àti ìṣẹ̀lẹ̀ yín lórí pẹ̀lú àlàáfíà ìjọba amúnimóògùn ni oògùn ọ̀ràn ìjọba o ìpè àwọn aráàlú gan sọ̀ràn ìjọba ni ọlọ́run kó ṣàánú wa so nípa bẹ́ẹ̀ ìmọ̀ràn tí wọ́n á fún olóyè Sunday Igboho nù OPC ìmọ̀ràn tí ń fọyín náà nù ẹ má gbàgbé ẹ̀kọ́ tẹ́ ẹ ti kọ́ lára kí ẹ má gbé ọwọ́ kọjá ibi tí ìjọba wá sí kíni tó bá fẹ́ ẹ̀yin ìyẹn wa tẹ́ ń gbọ́ wa kì í ṣe tó jó o kì í ṣe tó jó ẹ má jẹ́ àmọ́ fọ́nbù ní tá à lè ṣe káwọn máa sọ kò sí ẹnì kankan nínú gbogbo ẹni tí ẹrí tí ń sọ tó tóbi àti lọ́ba bandit tíjọba ọba mọ̀ sí ìjọba gan lọ wọ́n ń pa sọ́jà ṣe ẹrù bí tẹ́ gbé lọ́ni ẹ gbé lọ́ni ẹrù bí àwọn èèyàn bíi tiyín ẹ̀yin tún lọ sùn tí ìyàwó tiyín kì í ṣe inú gbólẹ̀yìn gbé èmi ń lo hòtẹ́ẹ̀lì inú yín àmọ́ fúnra ìjọba náà máa train ọlọ́pàá ó train DSS ó train sọ́jà kódà bó ṣe wà wọn ní àwọn bandit ẹ àwọn èyí tó burú jù nù wọn tẹ́ ń gbé jagamu lọ́wọ́ ó dá mi lójú pé sọ́jà nìkan ló lè ṣe kíni ló lè handle wọn torí mélòó ni weapon ti bẹ lọ́wọ́ DSS wọ́n lè train wọn fún intelligence lóòótọ́ bẹ̀tà àwọn tó ní gbogbo weapon lọ́wọ́ tó capture àwọn èèyàn yìí iná nìyẹn so nípa bẹ́ẹ̀ anybody inú wa tá à ń jánu ẹ má jẹ́ àjánu mọ́ ẹ sì jẹ́ sọ látàyé báyé láyé tá a wà yìí o ń tágbára oògùn ọ̀pá náà nìyẹn o agbára kan tọ́ka oògùn kan ní agbára ọlọ́run fàálù lima yuridu sí ni wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin tó bá ti di bí nǹkan ọlọ́run tó ló bá fẹ́ kó ṣẹlẹ̀ ní oṣù kìíní ni ó ṣẹlẹ̀ ebi làbárẹ̀ ń dé ọ̀dọ̀ wa pé ìjọba sì ń gbìyànjú àwọn àgbìyànjú kan ń lọ láti yọ àwọn ọmọ yìí wọn nídìí àti sọ fún wa àmọ́ olófòfó láàrin wa àmì tí ó borí íńtánẹ́ẹ̀tì tí ó mọ sọ́tàn àti bí wọ́n mọ wọ́ọ̀tì wọn nídìí àti sọ gbèsè wọn kẹ́ni wọn máa sọ pé wọn ò fáwọn ní yọ̀ǹda bóun bá àwọn tí wọ́n fún wọn yọ̀ǹda ọgbà fọ́ọ̀mù wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àbọ̀ jẹ́ ara ìjọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́pàá ní ó tẹ́lẹ̀ ní àbí DSS àbí sọ́jà tó fi ní kò fún ọ ní yọ̀ǹda wọ́n sì fún ọ ní yọ̀ǹda kì í pé mo fi yin gọ́ọ̀mẹ̀ntì lórí gọ́ọ̀mẹ̀ntì ọ̀bà dàrú kì í ṣe irú yíyan àmọ́ tìwájú. ṣé ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin aráàlú wa ẹ láìkì ẹ̀tàn jẹ́ pọ̀ ẹ wo báwọn ọlọ́pàá ṣe bọ́ sí ìta ní local government tí Ìgbòho wà tìlú Ìgbòho wà lábẹ́ rẹ̀ chairman local government ó deny information tí ẹ̀ ń gbé mọ́ Sunday Ìgbòho àbí òun náà ní gbé káàkiri commissioner of police látọ̀dọ̀ àwọn ọlọ́pàá wọ́n deny táwọn yẹn bá fi sọ pé báyìí ni ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé ní area yẹn ẹ gbà pé òdodo ọ̀rọ̀ ni wọ́n bá yẹn sọ torí kò sí tí wọ́n fi hàn sí abáwá mu àwa máa parọ́ fúnra wa aláìkí kájọ parọ́ fúnra wa káà náà gbọ́rọ́ kátan rọ́ká bọ́báyá lónìí ẹ̀ ní kíní mọ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ state ẹni sẹ́ yìí mọ̀ sí how possible bóòlù fẹ́ mọ̀ sí kí láǹfààní tó fẹ́ jẹ níbi kókó àwọn ọmọ pamọ́ ta ló fẹ́ fi bá jà àwọn nìkan tó ní Bọ́lá Ahmed Tinubu mọ̀ sí Bọ́lá Ahmed Tinubu kí ló fẹ́ sí ṣé bàjẹ́ àdánù ẹ̀wò ṣé ìlú bàbá ẹ̀ ni ó ti ṣe dánù ẹ̀wò ẹlòmíì ńgbà ẹbí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ gbà lẹ́nu yọ ṣẹ̀ṣẹ̀ tẹ yín lẹ́yìn kan tó pé ẹ láwa mùsùlùmí àwọn làwà behind it irọ́ yìí ti ń pọ̀ ju gbogbo ẹni tẹ́ ń wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ máa sọ̀rọ̀ fáwọn tí wọ́n ń jáde wá tá a máa sọ̀rọ̀ ẹlòmíì ọ janu bí wọ́n ṣe ń janu ẹlòmíì ó ti ẹ̀ táwọn innocent tá à ń tú jẹ tákan borí wọn jẹ tákan firọ́ ba ọpọlọ wọn jẹ kí gọ́ọ̀mẹ̀ntì gan kó bá ní kíyèsí àwọn tó ń fi rọ́bà tàpántà bọ ọpọlọ àwọn èèyàn jẹ ẹ máa bá ní invite wọn kẹ́ ẹ máa bí ẹ léèrè kíni ẹ rí ẹ sá invite òkú gbẹ kan tó parọ́ pé àwọn bandit ti wọ area kan nìbàdàn níṣẹ́ àwọn ọlọ́pàá lọ rí mú àwọn ọlọ́pàá sì deny rẹ̀ òun náà sì jẹ́wọ́ pé òun kàfẹ́ fi jẹ́ kí òun náà followers ni ẹ wo àwọn alápatà àwọn ṣòwòṣòwò wọ́n ti tọwọ́ bọ ọ̀rọ̀ tí ń lọ o
àwọn atúnijẹ àwọn 419 àwọn míì fẹ́ lo tí ń lọ yìí wọ́n fẹ́ fi káàsì owó àwọn míì fọ́lọ́wà orí íńtánẹ́ẹ̀tì ní ọ̀sìn gíní àwọn míì wọ́n kàn fi ń ṣeré àwọn míì wọ́n fẹ́ fi bá ọ̀tá wọn jà ẹ dákun gbogbo ẹ̀yin yẹn yìí ṣé ẹ̀ ní sinmi bí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan báyìí ní òtítọ́ ọba a ti sọ fún yín gbà tẹ́ ń gbé má wà pé fúnra ayé ni ọmọ tí ò ní pẹ́ a ní kò ní pósù kan gbogbo yín tẹ́ àbí àìdí tẹ́ fẹ́ máa lọ tí ò ṣe mọ́ Islam ojú yẹn ọjà ó ti já báyìí àfi tẹ́ bá ń tara yín jẹ lógún àtẹ̀yìn tẹ́ ń bẹ lábúrọ́dù tẹ́ ń jáde fatafata ọ̀pọ̀lọpọ̀ ń bẹ́nu yín àárín tíkẹ́ẹ̀dì ni káwá fọlọ́pàá mú yín ká gbé yín lọ kóòtù gbogbo tẹ́ wí pátá láti rìkọ́ọ̀dù láti sèvù ẹ̀ wà á rojọ́ ó rojọ́ tí a bá tó gbọ́ tẹ́nìkan bá tó pa irọ́ tí ò ṣe mọ́ wa àbọ̀ pámọ́ àlàáfíà aráàlú á gbìyànjú ìtọ́ ipá directly lá gbé ọ lọ sílé ẹjọ́ àbá sọ pé káwọn ọmọ ara ẹ̀ kan handle ẹ̀ ẹ má ba orí àwọn èèyàn wa jẹ́ mọ́ ẹ má dà wọ́n láàmú wọ́n ti gbé wọn tí wọ́n bá dùn tó débi o ìkejì tí mo fẹ́ fún ẹ̀yin OPC àti Sunday Igboho àtàwọn ẹgbẹ́gbẹ́gbẹ́gbẹ́ tán dìde lórí ọ̀rọ̀ yìí ẹ dákun àbá Fúlàní jà o a sì bá Haúsá jà o àbá Yíbò jà o bá a sì bá Yorùbá náà jà gbogbo àwọn ẹ̀yà yìí ni kọ́lọ́ ń fi àlàáfíà sílé ayé wọn a fẹ́ ogun pẹ̀lú ẹ̀yà kankan a jẹjẹ ẹlẹ́yàmẹ̀yà o níta bá ṣe fún èèyàn nílẹ̀ Yorùbá ń bí ọmọ Yorùbá tóun náà bá ń bẹ nílùú àwọn tìbí náà wọn ó ṣe bẹ́ẹ̀ fóun náà àwọn jàjẹ ẹlẹ́yàmẹ̀yà àti ní gbà kẹ́ni kankan kó kọ́ọ̀sì ìjà ẹlẹ́yàmẹ̀yà OPC Sunday Igboho ẹ tó gbọ́ dáadáa gbogbo kẹ́ ẹ lọ́ máa réèdì gà Fúlàní ẹ lọ stop ẹ ọlọ́pàá ìjọba ẹ stop ẹ yóò bí tí ọ̀dà o ìwọ tó ọmọ yìí pé ọ̀fẹ́ bá Bandit jà ìbá kó o nídìí àtìgbà yọ̀ǹda ìjọba ò lè sọ pé o ti capture wọn o ti kún ọ dé mo ti sọ fún yànnà tẹ́lẹ̀ gbà ẹ dàfẹ́ rí irú àfẹ́ rí tẹ́ ní ogun wà ẹ dàfẹ́ rí tẹ́ bọ́ sáàrin wọn tẹ́ bọ́ sáàrin wọn àtàwọn ọmọ o àtàwọn Bandit o àti everybody mẹ́bẹ̀ ẹ kó gbogbo lórun ẹ sọ fún àwọn irúnmọlẹ̀ yìí pé ẹ sùn tó wá ti wá sọ̀tàn ẹ kó gbogbo wọn ẹ tún fẹ́ gbégbé wọn papọ̀ ẹgbẹ́ wọn wá sáàrin ìlú láti wá gbé wọn dé àárín ìlú o ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá jí wọn nígbà tó ọlọ́pàá bá ti sọ̀ráǹdì tí àwọn ọlọ́pàá gbébọn lọ́wọ́ ẹ ti gbàbọn lọ́wọ́ gbogbo wọn ẹ wá ṣe àjí wọn ogun náà ní kẹ́ fi jí wọn ṣé bẹ́ẹ̀ bí ẹ ní àfọ̀sẹ́ni tẹ́ bá ń wí yóò rí bẹ́ẹ̀ sí lóògùn wá ẹ lò ó ọlọ́pàá ò lè sọ pé ẹ ṣe ṣèyún tí ìjọba bá ń sọ pé ẹ ṣọ́ra yẹn ẹ má lọ o kẹ́ ẹ má pa àwọn ọmọ ọlọ́mọ bí ìjọba gan lọ tí ọba ṣọ́ra àwọn ọmọ òkú ebi ẹ̀mí àwọn èèyàn ní ìjọba ní ń sọ lọ́jọ́ wọn fàdítì dé rẹ̀ díẹ̀ bá wọn mọ̀ sí pẹ̀lú sùúrù tíjọba bá gan rí bá rí pé kò sọ́nà tó ń lè gbà láti release àwọn ọmọ yẹn easily ìjọba rò bí wọn lè ronú kú fún wọn lówó yẹn ká fi lè gba àwọn ọmọ ọlọ́mọ ńlẹ̀ lọ́wọ́ wọn àwọn tí wọn ò lójú tí àwọn àkà àwọn ẹranko ẹ̀dá so nípa bẹ́ẹ̀ ká máa lọ sí gà Fúlàní mo ti mọ̀ náà nígbà tẹ́ ẹni ẹ fẹ́ gbìjà àwa Yorùbá lórí ọ̀rọ̀ àwọn Bandit ẹni alèmúléyẹ láàlédì mọ́ àwọn gàtẹ́ ẹ̀ lọ yìí kò sí kankan bẹ́ẹ̀ ẹ tún á ń rìkọ́ọ̀dù fídíò tó yẹ pé àárín kankan tẹ́ ẹ rí inú fídíò tó pé kan wọnú yàrá wọn lọ lásán ṣé Nàìjíríà police ló fún yín ní yọ̀ǹda láti lọ check inú ilé wọn ṣé ọ̀gá máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń kọ́ ara tí ẹ ṣe kọjá nìyẹn tó fa ìpànìyàn tẹ́ ẹ sun mọ́sálásí ná tẹ́ ẹ sun ilé ó lé ná tá a bá ń wí ìtumọ̀ ní pé ẹ má yan àwọn èèyàn jẹ má kò sí bí wọ́n bá yan Yorùbá jẹ àwa òye ó dìde má yan Haúsá jẹ á dìde má yan Ìgbò jẹ á dìde má yan Fúlàní jẹ á dìde kò sẹ́tàn rí wọ́n yàn jẹ bó ṣe mùsùlùmí bó ṣe tí ì ṣe mùsùlùmí torí pé ládàá ń bẹ́ẹ̀ Ọlọ́run ò sì fẹ́ mọ ẹnìkankan níbi ọ̀rọ̀ yàn jẹ ẹnìkan tí wọ́n bá ti yàn jẹ báyìí àgbọ́dọ̀ support ẹ̀tọ́ yàn jẹ àgbọ́dọ̀ gbógun tẹ̀tọ́ yàn jẹ ní tí yóò fi dẹ́ ẹ̀tọ́ ẹ̀ padà fún ẹ má fi ayé ni àwọn ẹni ẹlẹ́ni lára mọ́ ẹ gbọ́ dáadáa láwa ń bí báyìí Ìwó local government kò sí bandit kankan lọ́dọ̀ tàwa o à ń gbé pẹ̀lú Fúlàní Haúsá ń bẹ Yíbò ń bẹ pẹ̀lú àlàáfíà a sì ní gbà kí ẹnìkan wá kírèètì rọ́bìsì kankan bí à ń mọ́nítọ̀ yín dénú ilé yín àti fàyín lọ́lọ́pàá lọ́wọ́ gbogbo gànàgànà tẹ́ ẹ máa ń ṣe yẹn ẹ má gbèdé ibi báyìí kò sí ní wọ̀ bí nílá gẹ́gẹ́ bí Olúwo ṣe sọ gẹ́gẹ́ bí ọba wa Olúwo gẹ́gẹ́ bó ṣe sọ bandit ò ní wọ bí àti fèkì àti original bí nílá ìlànà agbára Ọlọ́run ni o
yóò sì ṣẹ àti fake tẹ́ ẹ̀ máa gbé káàkiri àrìnjọ wọ̀ bí bẹ́ẹ̀ parọ́ ajá yín bẹ́ẹ̀ wá kojú yín gbogbo tẹ́lẹ̀ ẹ gbé wa kápórí ilẹ̀ yìí ilẹ̀ àlùbáríkà yìí lágbára ọlọ́run bẹ́ẹ̀ náà ni kó kálukú ó ṣe dìde láwọn bí ilé àti tá a bá ti rọ́wọ́ mú tá a bá ti lágbára tá a ní ọgbọ́n tá a lè dá láti sọ wọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń pè ní bandit lónìí mẹ́jọ nu mẹ́wàá rẹ̀ irọ́ ni irọ́ òsì tí ìka bá ti dílẹ̀ Yorùbá ìwà yìí á sì fi kún bọ́ọ̀nà bá jẹ́ méjì á sọ dọ̀gọ́rùn mọ́ ọ lọ́wọ́ èwo kí ni ṣe kí ló dé tẹ láìkí rọ́ ẹ wá ń da àwọn aráàlú wa láàmú ẹ wá ń fi hàn sínú ìpayà àwọn tá a bá ti wá sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ torí ìgbà tẹ́ ń pariwo fèèkì Yorùbá nation tẹ́ kàn fi ń káàsì owó lásán lọ́wọ́ àwọn fọ́rínà táà náà gbọ́n táà ní ẹmẹ́jà àdógún lẹ̀ o ṣe kẹ́kọ̀ọ́ lára Biafra ni sọ̀rọ̀ tá a sọ ọ̀dà ni bí ń gbà wọn ibẹ̀ ẹlẹ́pàá Tinubu ni ẹ yìnbọn fún pé ẹ̀dọ́ ló ṣèlú nǹkan kàǹpé fídíò rẹ̀ sáwà ẹjá máa sọ̀rọ̀ ìyẹn wa ẹjá máa sọ̀rọ̀ dìdìrín ni máa fọ́lù ọ̀rọ̀ dìdìrín aláìgbọ́n ní kò ní understand àwọn fake struggle tí wọ́n ń wí aláìgbọ́n tó bá nílà káyìí ní tó bá ti gbọ́n mọ̀ ní wáì kwẹ́sẹ̀ táwọn èèyàn béèrè ni pé ta ló fún yín ní ọ̀ǹda láti lọ rí máa chẹ́ẹ̀kì ìgá Fúlàní ẹ rìpọ́ọ̀tì fọlọ́pàá mọ tí ó ṣe tẹ bá sì ní tẹ̀lé ṣe ẹ mú wọn lẹ̀ di ọlọ́pàá kọlọ́pàá wá ẹ̀yìn bíbó bẹ́ẹ̀ bá lágbára ṣé ìgá Fúlàní lọ́yẹ̀ lọ wọ́n sọ pé àwọn Fúlàní gan àwọn burúkú yọ̀ máa gbé àwọn náà Fúlàní máa fẹ́ràn jòkó wọ́n fẹ́ràn jẹ́ kó tèmi náà rí a lọ rìpọ́ọ̀tì wọn lọ́dọ̀ civil defence ni ìwà tó bá ju civil defence ẹ lọ sọ fọlọ́pàá kódà èyí tó bá yẹ kí DSS gbọ́ sí tó fẹ́ lágbára díẹ̀ ẹ̀bùn gbọ́ gbogbo àwọn ẹ̀ka yẹn ìjọba máa tó dé tó fi gbé kalẹ̀ ẹ̀rọ bí ọpọlọ ẹnìkan ìjọba ní ọpọlọ wọ Nàìjíríà ni ẹ máa mú alẹ́ gọ ẹ máa tàn wá ẹsẹ̀ ni o kìlọ̀ ní fún yín o ẹsẹ̀ ni o gbogbo fake bandit yẹn ẹ bá gbé wọ bí àti ní yóò tù kíákíá ni àmú yín kíákíá tá a fàyìn lọ́lọ́pàá lọ́wọ́ èyí tó bá jẹ́ pé a rí pé DSS ló lè ṣe àsọ fún wọn so I welcome everybody tó bá ní ó yá o òun fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ wà fún aráàlú ṣùgbọ́n lórí ìlànà tó bófin mu tó sì bá láàká ìmú tí ẹnìkan tó bá kọjá wá bá àwọn Fúlàní lọ́dọ̀ wa tí kì í ṣe wípé òun ìfọ́ọ̀mù ọlọ́pàá ló wá gbé nọ́mà ìgbésẹ̀ níta máa kó àwọn ọlọ́pàá yẹn àwọn Fúlàní yẹn náà ni pé ká dúó kan invite ọlọ́pàá àwa assist wọn ní fi kankan sí wọn o tí wọn bá ti ṣe ọ̀daràn tí wọn kàn gbégbèsè ayé wọn lásán ẹ̀yà ni lè kó olùsí nílà káyìí báyìí àwọn tíá àwọn ọba Yorùbá ń bẹ Kánò ọba Yorùbá ń bẹ Kánò ìjọgbépọ̀ náà pè ní ìsẹ̀mí tọ́ra ní dáàsì fúnra wa Fúlàní lè gbénu gbó torí màálù ti ṣe sáà lè gbénu gbó ni sáà lè tọ́jú màálù bí wọ́n ṣe tọ́jú màálù bàbá fẹ́ gbẹ́ sàárì ní ìsìta fẹ́ gbẹ́ sọ́kàwé àwọn Haúsá lá pè àlùbọ́sà àwọn àǹjàǹfààní ẹ̀ ata àwọn àǹjàǹfààní ẹ̀ àjọ ní nǹkan tájọ ṣe fúnra wa ẹ má bẹ ìyá ẹ má dá ìjà ẹlẹ́yàmẹ̀yà ẹ má dá a lẹ̀ àmọ́ kírímìnà ni kírímìnà máa jẹ́ kò bá jẹ́ ọmọ Yorùbá kò bá jẹ́ Ìgbò kò bá jẹ́ Fúlàní kò bá jẹ́ Haúsá bàbá rí Fúlàní kírímìnà ẹ rìpọ́ọ̀tù ẹ̀ fáwọn tó ní ọ̀ràn àwọn expert that is Nigeria police èyí ọlọ́pàá láti ẹ̀mú ewé ní tẹ́ẹ̀ bá ti mọ bí nǹkan ṣe rí ẹ máa jánu ẹ máa gbá wájú ẹ máa gbá forward láì nítumọ̀ tí ò nítumọ̀ kankan láì máa dá gbogbo nǹkan rú ìkìlọ̀ ní fún gbogbo wa o ìmọ̀ràn fún ẹni tí bá máa gbọ́ mọ̀ràn ìtọ́sọ́nà fẹ́ni tó bá rí pé ọ̀rọ̀ yìí ìtọ́sọ́nà gidi ni ẹ má jẹ́ àkú kíkó tó dé ẹ má jẹ́ àfitì akún ètí ń bẹ ńlẹ̀ ń pa aráàlú láyà ẹ má tó fẹ̀ lójú ẹ má sì rò alẹ́ káàsì alẹ́ lo tí ṣẹlẹ̀ láti ràn dọ́gbọ́n máa gba owó ṣé wàá rí ìjọba wa ẹ wá o ẹ má rẹ̀jísítà àwọn onígànràngànrà o ẹ má rẹ̀jísítà àwọn o tẹ bá rẹ̀jísítà àwọn ẹ̀ ń ṣera yín ni o wọ́n máa ń lo irú wọn láwọn kọ́ńtírì kan àbáwọn area kan lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn tí wọ́n lò yìí ni wọ́n padà pa ẹ̀ tó lò wọ́n pa lára wọ́n gbógun tì wọ́n gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ torí wọn ò lẹ́kọ̀ọ́
lójú ọ̀dẹ̀ tí ń lo ọlọ́pàá ibi ẹ̀ fi ọlọ́pàá sí lọ́lọ́pàá wa always mọ́ sáà fún gọ́ọ̀mẹ̀ntì ni bẹ̀ẹ̀ táwọn tó yẹ pé wọ́n ní fọ́ọ̀mù tí wọ́n gbà wọ́n ní tírẹ́nì tí wọ́n gbà kò sófin ẹ̀ka tó gbé wọn wọlé wọ́n kà já wá wọ́n wá fẹ́ kẹ́ ẹ lu àwọn ẹwà torí bóyá òṣèlú àbí nítorí kinní bàbá lọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn tọ́ọ̀gì mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn olóṣèlú mọ́ ń lò náà tọ́ọ̀gì tí wọ́n ti ní ìbọn burúkú lọ́wọ́ àwọn náà ń da ìlú rú lẹ́yìn ìgbà tó ṣèlú bá lọ ẹ sáwọn pé àwọn ń ṣiṣẹ́ ní abala security bẹ́ẹ̀ sì mú wọn tẹ́ lọ fà wọn ọlọ́pàá lọ́wọ́ tọ́lọ́pàá tí àmọ́ lébọ̀ bá tún àwọn olóṣèlú náà ni ó tó lọ béèlì wọn jáde nínú ẹ̀wọ̀n pé ó ti yá iṣẹ́ tó ti yá ẹjẹ́ àsinmi gbogbo yẹn ẹnikẹ́ni tí wọ́n bá fẹ́ kí ọmọ wọn dà gẹ́gẹ́ bí àwọn ọmọ tí wọ́n ń para wọn ìtẹ́ ń fìyè máa ń para wọn torí òṣèlú yìí márùn ọmọ ọlọ́mọ ní iṣẹ́ ẹ̀kú mọ́ ọmọ ọmọ tiẹ̀ sí àbúrọ̀dọ̀ ara àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ tẹ́ ká mọ bó láti correct wọn wáyé tẹ́ change okùn ẹ̀wọ̀n sí correction center ibi láti correct gbogbo àwọn mistake táwọn ọmọ yìí ṣe ní ṣe ẹ̀tún máa dákún wà láti bẹ́lẹ̀ ní ẹ̀yọ́ olóṣèlú bẹ̀rù ọlọ́run o ẹ̀tún ti bẹ̀rẹ̀ báyìí o ẹ̀tún ti bẹ̀rẹ̀ o ẹ ti bẹ̀rẹ̀ kẹ́ mọ́ ẹ ti tún pààyàn wá aráwọn kan tó ń sunkún lórí íńtánẹ́ẹ̀tì ìjà sọ̀rọ̀ àwọn gbogbo ẹni tẹ̀sí jẹ́ ọlọ́pàá náà iṣẹ́ ọlọ́run lẹ́ ń ṣe ẹ bẹ̀rù ọlọ́run iṣẹ́ ọlọ́run lẹ́ ń ṣe torí ọlọ́run ló yẹ kó sọ́ọ̀lù tó máa ní ẹ̀yìn kẹ́ ẹ mọ́ sọ́ọ̀lù iṣẹ́ ńlá lẹ gbà iṣẹ́ àlùbáríkà rẹ ni iṣẹ́ tí ẹ̀ ti mọ́ sóríire ni ẹ mọ́ gbàbọ̀dé ẹ sì mọ́ yànyàn jẹ ẹ sì mọ́ dùn tí ọ̀rọ̀ ẹ sì mọ́ fi òótọ́ pamọ́ ẹ dúró sí ààyè tí ọlọ́run fi yín sí àlùbáríkà ọlọ́run wà tó jẹ́ special fún anybody inú yín àti orí àìmọye olóòótọ́ inú yín tó pé òótọ́ ló gbé dé ipò ọ̀gá a sì ráwọn òórọ̀ inú yín tó pé irọ́ yẹn ló lè kó òmí iṣẹ́ kò wá rí ibi tó ti lè ṣiṣẹ́ mọ́ wọ́n máa pé wọ́n máa dismiss ẹ̀ níbi báyìí ni gbogbo ẹni ọba lóòótọ́ inú yín òótọ́ máa gbéga àmọ́ onírọ̀ àyà ìjọ kan yóò irọ́ wọn bá yé rẹ jẹ́ ẹ̀yin politician wa Bọ́lá Ahmed Tinubu àwọn kan bẹ tí wọ́n fa gbùrù káàkiri nígboro wọ́n lẹ́yìn lè ràn wọ́n àwa rí láyé ẹ̀ lè ràn wọ́n ẹ sì gbọ́ dáadáa ẹ máa halẹ̀ kankan Bọ́lá Ahmed ò lè ràn yín pé kẹ́ ẹ lọ máa pa Fúlàní kẹ́ ẹ máa wọ gàá Fúlàní o láyé Fúlàní ọwọ́ àná tó gbé wọlé ó sì tún ní ìdìbò wọn ní ìtìmọ̀ ẹ̀ àwa tá a ṣe ti Bọ́lá Ahmed Tinubu ní ti tòótọ́ rì kì í ṣe pé a belong sẹ́gbẹ́ kankan ṣùgbọ́n a rí pé ẹni yìí òun ló tún èkó ṣe ẹ̀já dìbò fún àwa tá à ń ṣe tiẹ̀ ní tòótọ́ rè nítorí aráàlú ètò sì ń ṣẹlẹ̀ yìí yá àdálé kí ló dé ìjọba kí àwọn èèyàn lè gbádùn láfẹ́ kì í ṣe kí epo wọn kí gáàsì ọ̀wọ́n kí gbogbo nǹkan wọn kí ara wa mọ̀ ní aráàlú àwọn èèyàn níjọ́ táwọn tó fẹ́ bá wọn sọ̀rọ̀ wọn á ní ṣe èyí náà lẹ tó ń lọ́jọ́ àmọ́ sọ̀rọ̀ kì í ṣe pé dáàmú bẹ́ẹ̀ lọ ní pé kọ́mọ́ rí ṣe kó rí ṣe ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣòṣèlú tí òṣèlú ti ba ọpọlọ yín jẹ́ ó ti ba ìwà yín jẹ́ ẹ kíyèsí ara níbi òṣèlú yín tẹ́ ẹ ṣe ẹ máa wà pẹ̀lú ìwà ọmọlúwàbí òtítọ́ always àwọn òlọ́ta kankan lọ́ta ẹ bá ti ṣe dáadáa báyìí a máa support ẹ ni ẹ wà mú wa lọ́wọ́ nítorí wípé bóyá ìfẹ́ inú yín kan tẹ́ ẹ fẹ́ ṣe lásìkò kan àṣẹ sọ́sọ́ pé tó wá tó fẹ́ ṣe ní ìtọ́da àdẹ support ẹ níbi a máa support yín níbi tó dáa àdẹ support yín níbi tí ò bá ti kíni tí ò bá ti dáa a sòdodo níbi tó dodo bá wà ibi tí ẹ bá sì sọ tí ò bá dáa a fi ọ̀rọ̀ ránṣẹ́ sí yín pé ẹ̀ka tó ṣe àwa after kẹ́ ẹ ṣubú o ní wọ́n sọ fáwọn kan yín pé kọ̀sẹ̀ ẹgbẹ́ tèmi ò léèyàn bẹ́ẹ̀ o ọ̀dà ẹgbẹ́ wo lọ́kọ́ fà ní ìsìn àkọọ́dù àwọn èèyàn mi ń bẹ APC àwọn èèyàn mi pọ̀ ń bẹ PDP àná gan èèyàn mi tún bẹ ń bẹ PDP àná tí wọ́n ti yanjú ẹ̀ bẹ́ẹ̀ dúnbù rẹ̀ ni bí wọ́n sì sọ́dà rọ ni àwọn èèyàn mi tún bẹ ń bẹ kò sí ẹgbẹ́ náà tí ò sáwọn èèyàn mi ìtọ́kan tí a ní òtítọ́ torí pé òtítọ́ yẹn nìkan ló lè la aráàlú o gbogbo camouflage yẹn kò lè la aráàlú ṣé ẹ rí tẹ́ ẹ bá mú jẹ tẹ́ ẹ bá ṣàbòsẹ́ nìkan tẹ́ ẹ bá mú jẹ ìbínú Ọlọ́run kò ní jẹ́ kẹ́ ẹ sí kíni kẹ́ ẹ gólẹ̀ o ìbẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ kó òtítọ́ ọmọ wà pẹ̀lú yín always kódà kó òtítọ́ yẹn kọ́ mọ́ gbè yín ẹ̀yin olóṣèlú mọ̀ bá wí wọn ẹjọ́ òṣèlú tí ń bọ̀ yìí bí bandit ṣe lè da ayé àwọn èèyàn rú tẹ́rù ń bà wáyé òṣèlú burú jù bẹ́ẹ̀ lọ ẹ má sọ dogun ẹ má sọ di ìpànìyàn ẹ dákun òfin tí wọn bá pè lófin Nàìjíríà nítorí kí ètò lè bá a tò ní ẹ bá ní kí èso òfin yẹn bàbá Bọ́lá Ahmed Tinubu wàláhì bí mo ṣe wà mo rẹ́dí láti support yín ní àfẹlẹ́míhà kí ló dé agbára Ọlọ́run níbẹ̀ lọ́wọ́ yín kì í ṣagbára yín ibi ẹ déhùn ẹ tó bẹ́ẹ̀ àti débẹ̀ kò sí tẹ́lẹ̀ ní tẹ̀lé fi débẹ̀ Ọlọ́run lọ́kàn sáyẹ̀nsì pé ẹ débẹ̀
adúgbò lọ́dọ̀ Ọlọ́run pé wàláhi tàláhi bíláhi ìbò mi kì í ṣe ìbò ẹyọkan ni mo dì fún yín, ìbò thousands mo dì fún yín, all my follower mo ní ẹ̀yin ni wọ́n lọ dìbò fún. Mo ṣe hóòdì mọ ìbò mi náà nù dì sí àwọn èèyàn mọ̀ mí dáadáa. Tí ẹ bá ṣe dáadáa fáwọn èèyàn wa tó bá fi dàsìkò láwọn àṣọ fún wa pé kó tó lọ dìbò fún yín. Tẹ́ bá ṣe dáadáa á sọ mínísítà Oyètọ́lá former governor kò sá sí ní ipò gómìnà náà tó fi lọ rin bò ní títì Òṣogbo síwò síbàdàn a sì yín pé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run fún wa nírú ẹ̀ tó tún wá lọ ṣe sábàbí dáadáa yìí torí gbogbo alámàgùn láàmà ṣàǹfààní mbẹ àwọn ọmọ òṣèlú rọ ká máa gà yẹn ètò bàbá ṣe yìí àti gbogbo àwọn tó kún lọ́wọ́ tí gbogbo ẹ̀ fi ṣe wàhálà rọ́ọ̀sì yín Bọ́lá Ahmed Tinubu nǹkan ńlá ni ẹ mọ iye ìṣẹ́jú tá a máa rin Òṣogbo tí ẹ bá ti parí ẹ̀tàn ẹ mọ iye ìṣẹ́jú tá a fi ń rìn ní ìsìn tí wọ́n bá parí ẹ̀tàn ní ìsìn tá a ní òbí dàgbà níbẹ̀ àtẹ̀jẹ́ ń takò yín yọ́ jàǹbá níbẹ̀ àwọn kan báwọn àwọn ò lè ṣàbòsí ẹ̀ àwa áfítà òtítọ́ láti dúró tó òtítọ́ ẹ lè rí wa ká dúró ti rọ láéláé a lè dínà ìtẹ́nìkan lágbèjúwe gómìnà Adeleke kí wọ́n sọ pé kí ló ṣe èmi gan tẹ́ rí àtàwọn ìjọ mi àmọ́ kó lè ṣe tó báyìí ó ti ṣe kọjá ń tá a rò bí ó lè ṣe ó try now ó try ó gbìyànjú lẹ́nu bá gba ó ṣe tí a expect àdájọ́ láti reality ẹ má ní kò tẹ́wọ̀n náà mo ṣe sọ wàá ní kí n máa parọ́ ni mi ò ní parọ́ àìṣe ìṣe alátakò à ń bọ̀ brọ́dà wa ni Muslim brother tó bá wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ èèyàn kí èèyàn sì ìrànlọ́wọ́ fún gbàgbára èèyàn bá kà so bí gbogbo kálukú ṣe Arẹ́gbẹ́ṣọlá ọ̀rẹ́ mi àná ọ̀rẹ́ mi àná àárọ̀ mi àná ọ̀rẹ́ mi òní ọ̀rẹ́ mi ọ̀la ìwọ tó bá ń bá a sọ̀tà ìpọ̀lọ́ mọ business ẹjọ́ ṣe tí ó gbè yín so ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ ADC Najimudeen Abdulsalam yìí níjọ́ tó wà ní spíkà olóore ńlá kan tó ṣe fún jẹ̀mọ́ Tààwùn Muslim ní wọ́n fẹ́ máa pè àlókọ tí ò ṣe òun ló pe gbogbo house pé ẹ̀yà ajá sọ̀rọ̀ ń tà mọ́ ń pa àjọ ìkàsọ́ ó sì sọ ó jọ wá lójú wọn ò ṣe bẹ́ẹ̀ fúnjọ kan rí kí house ọmọ defend the Islamic organization nígbà pé ọ̀rọ̀ wọn pamọ́ àgbà ìwọ́n tó wá fẹ́ fi da ìpínlẹ̀ Ọ̀ṣun àti ilẹ̀ Yorùbá gan ṣùgbọ́n tó ta lẹ́yà fẹ́ sọ pé àwọn kan sọ pé wọ́n gbọ́dọ̀ níbì kan ni ẹ̀yin wo bó ṣe gbogbo ìkọlà àjọ wà ní ẹgbẹ́ kan náà ìjọ kan náà ni ìjọ tí Adeleke wà ní APC tájọ wà ń bẹ ìjọ Adeleke wà ní APC tájọ Arẹ́gbẹ́ àwà ń bẹ Oyètọ́lá gbogbo wa lájọ wà ń bẹ nígbà tí ẹ sì pín ní ìṣe bóṣèlú ló pín yín ṣé kí á ló pín èmi tí wọ́n jẹ́ tí olóṣèlú bí yín nígbà wá dìbò fún yín nígbà wọn á bìlífù pé ẹ ṣe dáadáa ni ẹ ṣe dáadáa nígbà ẹ sì pín ní ìṣe ìtàkùn ẹ̀fẹ́ tí pé á pín lọ òkèlè lọ sí mẹ́wò tẹ́ bá ti ṣe dáadáa àmọ́ kì í ẹ máa ṣe sùúrù ẹni wọ́n bá rí àwọn afín kò níbi tí ó lọ kẹ́ tó gbọ́ dáadáa tá a bá kọ̀yìn sí yàn a bá sọ jáde ní public pé ò níbi tó lọ kò síbi tí ó lọ kódà bó ṣe president olóòrùn ìṣọ̀bà alábòsí àwa náà a sì máa ń sọ àìsàbòsí ìta máa ń sọ nípa Bọ́lá Ahmed Tinubu ó kílẹ̀ dáadáa bàbá àwọn èèyàn expect tó pọ̀ lọ́dọ̀ yín àwọn mẹ̀kúnnù especially etí mẹ̀kúnnù fẹ́ ẹ̀sẹ̀ fún at the same time sọ pé kìí ṣe yìí lọ bà Nàìjíríà jẹ́ torí pé kọ̀ọ̀lá ní àti bà Nàìjíríà jọ fẹ́ tún ṣe ni àwọn nǹkan kan bẹ́nu àwọn ìgbésẹ̀ Bọ́lá Ahmed Tinubu tó kó lè má yá àwọn èèyàn ní ìsìn tó bá yá ò lè yé wọn àmọ́ àwọn kan bẹ tó kó ó kílẹ̀ à tó jẹ́ yàjòyàjò táwọn aráàlú béèrè fún àtẹnumọ́ èyí ò tí kà pé ṣé a ṣe support àbá support ẹ nígbà tá a support ẹ náà a sọ pé bàbá excellent ni a sọ bẹ́ẹ̀ o alọ́sàn ni o àní kẹsì pé ẹ̀nà rí tí ẹni yín ọkọ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí láti pòwe rẹ̀ pé kẹfì àlè rẹ̀ ń tẹ́ni ọkọ̀ ṣùgbọ́n sì sàn torí kẹ́ ẹ mọ̀ dáadáa bí wọ́n bá ṣe pé kì í ṣe Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ à ń bẹ̀ ní ìsìn ní tẹ́kù ọ̀dà náà ní ọ̀dà ntọ́ bàjẹ́ Nàìjíríà kì í ṣe àwọn pírẹ́sidẹ̀ntì ní ẹ̀ dà bàjẹ́ gbogbo wa lájọba nǹkan jẹ́ ó níbi tó kálukú ti contribute ṣé ó wá lè wo Bọ́lá Ahmed Tinubu kí epo wọn ẹni tó lóun ó gbé wálẹ̀ tí ó wà wálẹ̀ mọ́ tó lè wù
that's the reality ṣùgbọ́n kí á pé ká má sọ títí dúdú ọ̀rọ̀ wọ́n lọ mọ àwa lẹ́nìkan tá a jàbọ̀ wájú rẹ̀ ìwọ náà ó sì jàbọ̀ wájú ìjọ kan náà ni Allah ẹ má máa parọ́ mọ́ òtítọ́ ni kẹ́ ẹ máa wà áfítà rẹ̀ òtítọ́ always ìmọ̀ràn tá a ní fún ìjọba ìmọ̀ràn tá a ní fún ọ̀rọ̀ bandit lọ ní títà sáà ń sáré rẹ̀ náà ni pé ẹ jẹ́ kí fọkànbalẹ̀ ó wà ẹ jẹ́ kí fọkànbalẹ̀ ó wà ẹ má da àwọn aráàlú láàmú mọ́ ẹ̀yin aráàlú náà ẹ má dara yín láàmú mọ́ ẹ má máa gbàrọ́gbọ́ mọ́ ǹjẹ́ gbé kalẹ̀ fún yín ní ọlọ́pàá DSS if anybody bá pẹ́ra ẹ̀ security tí wọ́n bá ti fi tọlọ́pàá ṣe òfin Nàìjíríà ní balẹ̀rù ìwà tọ́gìrìtì ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwà ká kì í ṣe pé sì kí ọyìn wọn fẹ́ fi pawó lásán ni wọ́n yẹ kí ọlọ́pàá kọ́bọ̀ lẹ́rù ìbọn lọ fẹ́ sáàfù aráàlú ni the number one and the only official service òun náà ni kó ọjọ́ ọlọ́pàá DSS kò ní ìdíkọ́ báyìí kò bá wá lẹ́rù pàápàá ìjọ tá a mú àwọn tó ń fi odidi mọ́tò ńlá kan lóòdù gbó wá kò ní àlà láti pe àwọn àjọ NDLEA ẹ máa bọ̀ wá mú wọ́n ní àwọn fún $5 million kò sí tọ́jọ́ wọ́n mú yín ni wọ́n mú àpá ìgbà bribe bá a ṣe ń ṣe fún mùsùlùmí là ń ṣe fún kírísítẹ́nì là ń ṣe fún ẹ̀ǹtí èsè méjèèjì nítorí pé ẹ̀san ọba tó ní àwọn gbogbo wa ènìyàn san wa ọ̀rẹ́ ń san wa alálùbáríkà sí ni ó kéré ní òjò ẹ̀sìn tọ́lọ́run fún ní irú àṣeyọrí tọ́lọ́run bá fún àná over 70 nursery primary and secondary school ní gbogbo ilẹ̀ káàró òjèrè ìpọ́nlọ́wọ́ ọlọ́ni àti àdúrà àwọn mẹ̀kúnnù ti ń gbà lórí wa 26 years rèé tá a ti ń sọ́ta kò bu wa lọ́wọ́ ara kojú oníbọn láì níbọn ìdí ń bẹ lọ́wọ́ àwọn òṣèré lọ́wọ́ wa a sì mú wọn fún ọlọ́pàá gan sì mọ́ àtẹlọ́dọ̀ ọlọ́pàá láti 26 years kọ̀gbọ́ pé táwọn jalè rí àbọ̀lọ́ pààyàn àbọ̀lọ́ rárá ẹ̀yìn ọlọ́pàá iṣẹ́ yìí rè ṣé ká máa ṣe yìí ṣé akọrin lọ ìjọba pín àṣẹ láti gíní ìjọba ti jẹ mọ́ ti àwọn àárùn wọn lọ bóun ni wọ́n ṣe rí ṣe 26 years lọ́wọ́ abẹ́ máa sọ fún wa nípa nítorí pé nǹkan tá à ń ṣe pọ̀ lọ́jọ́ ta ọwọ́ pọ̀ à ń ṣe lábala security ẹjọ́ ọba yé ìyọ́sọ̀tà náà ni kò sí tó ṣe bọ́ba tí ń bẹ lókè ọba ti bínú sí a táwọn tí sì ń bẹ ńlẹ̀ táàyàn wọn jẹ tó ọba já láì mọ̀ kan tó bá yẹ wọ́n mọ̀. báńkì gan láti 1999 láti wọnú politics láti 1999 láti wọnú politics láti ṣe bí 27 years àbí 28 àbí 29 gan àti ń dá sí politics a sì tẹ́ láti jọ́ tá a ti ń dá sí politics ibi tí a bá fi sí a sì máa sọ pé ibi tí ó dàbí ẹni pé nǹkan ó fi sí rè ibẹ̀ ni ọlọ́mọ gbà wò láti gbà náà bí bá ti ń sọ̀rọ̀ mo lọ́jọ́ àdọ̀tá àwọn kan nígbà tá à ń kìlọ̀ fún ẹ mọ́ já bí ẹ bá jẹ́ ní kíní ẹnì kejì ò ní wún ìní Adémọ́lá ìlọ́lọ́run ó gbé fún ó sì gbé fún Ọlọ́run náà wá ṣe pabambarì ní táwọn èèyàn rò bí ó ṣe ló ṣe kíni ló ṣe ìpè Ọlọ́run ni òtítọ́ làwọn máa ń sọ so àwa tá a ti ń sọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá sọ̀rọ̀ nípa humanitarian wọ́n láwọn àfáà kan bẹ wọ́n ní àwọn àfáà humanity ṣe humanity tó a o wọ́n máa ń bú a lọ́pọ̀lọpọ̀ bá wọn ní alákatakítí ni a ìmọ̀ tó orí lára wa tó fi pè alákatí òwò mọ̀ wá ni ebó orí íńtánẹ́ẹ̀tì ló ti ń kà ń pa wa ó súnmọ́ wa rí tó máa ń pé humanity àwa tá a ní humanity rè àwọn àfáà wa ló kọ́ wa àwọn ẹni Ọlọ́run ló kọ́ wa àwọn tá a bá gbé tó jẹ́ ni Ọlọ́run àná kọ́ wa a nílé ọmọ òrukàn a sì ní ọmọ òrukàn more than 400 tí ń bẹ ní gbogbo ibi tí a ti ń mójútó ọmọ òrukàn tí wọ́n ń jẹ tí wọ́n ń mu àwọn míì sì wà tó pé wọn ò sí nínú 400 yẹn tó jẹ́ wípé bí ẹ̀kọ́ kan ni wọ́n kàn máa ń já wá wọ́n ní olówó school rẹ̀ rè àwa ń kàwé bẹ́ẹ̀ náà là ń kéwú kò sẹ́ni tó ẹ má kàwé nínú wa á sọ fún kọ́kọ́ lọ kéwú mọ́ ẹ má sì kéwú á sọ kọ́kọ́ lọ kàwé mọ́ òṣìṣẹ́ náà mú a bí kíní ẹ̀kọ́ mẹ́rin ní wọ̀n ní tó fẹ́ máa bú a ṣó tẹ̀ ní béèrè nípa wa ní. ìdí máa bí àánú ni pé ọ̀tọ̀ láwọn tá à ń bá jà ọ̀tọ̀ lẹ́yìn tẹ̀ ń gbẹ́nu sí ọ̀tọ̀ láwọn tá à ń bá jà àwọn ẹ má dalẹ̀ Yorùbá rú ẹ má da Nàìjíríà rú ẹ má dín àlàáfíà àwọn èèyàn lọ́wọ́ ẹ má gbógun ti ẹ̀sìn wa ẹ má yan àyàn jẹ àwọn ọ̀tá tí a nìyẹn èwo ní tiẹ̀ tó ń gbẹ́nu rẹ̀ sí irọ́ tó ti á pa fún wọn náà máa gbá káàkiri ẹ wo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń bọ̀ yóò máa jẹ́ ọmọ iye yìí sí i. Bọ́bá sì yẹ yín tẹ́ ní òye yín kò yẹ yín náà ní kò sí tẹ́sí nígbà tí Ọlọ́run bá ti ṣe kankan
Ọlọ́run bá ní kí ìjọba wa yìí o lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yà aráàlú ẹ máa gbọ́ o Bọ́lá Ahmed Tinubu kò wá after anybody tẹ́ bá ń rí tó lọ attack Fúlàní villages àbí lọ pa àwọn Haúsá Bọ́lá Ahmed ọ̀ràn èèyàn o yóò tún túbọ̀ di o olóṣèlú kìí ṣe irú ẹ o wọn ọ̀ràn èèyàn o àwọn èèyàn kan bẹ wọn kàn máa dákọ Bọ́lá Ahmed Tinubu wọn ọjọ́ jókòó sọ̀rọ̀ kankan o kẹ ẹ gbọ́ dáadáa o nítorí kan Bọ́lá Ahmed Tinubu gbogbo Nàìjíríà àti Fúlàní bẹ àti Yorùbá bẹ àti Haúsá bẹ kò rújú kankan kò sí ẹ̀ka tó rújú mẹ́ àìlẹ́kọ̀ọ́ àtàìgbọ́n ní kankan máa jánu nígbà pé wà tí Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ jókòó ṣé bí ibi tí Bọ́lá Ahmed Tinubu tó gbọ́n dé tó ní express dé ní àmọ́ rán ní sẹ́tọ̀ pé tó bá délẹ̀ tán nàbà wà tó lè kó bá rí lórí ìjọba gan yóò kó bá tó bá sì dìbò ẹ̀lẹ́sẹ̀ yóò kó bá lótìtọ́ tí ò rújú òṣì onítọ̀hún Bọ́lá Ahmed Tinubu ló líìdì wa lórí àti gbógun ti terrorism ìyẹn ò ní túmọ̀ ìyẹn ni pé kírímínà ní ká lọ lè dì mọ́ a máa jáde tán alẹ́ lọ jáde bá ẹ sọ fún wa ẹ lọ báwo lẹ jáde tán ẹ máa lọ ibi tí ẹ ń wà gangan ẹ lọ bá wọn gbogbo ara máa pàtẹ́wọ́ fún yín a máa pàtẹ́wọ́ ó dùn bàjẹ́ pé ẹ ṣe dáadáa wọ́n ní ntí ẹ lè ṣe ẹ má ṣe ntí ẹ rí bá lè ṣe ẹ lọ ṣe wọn àtẹ̀yìn ò lè lọ nígbó lọ báwọn bandit ọ̀rẹ́ yẹn lọ àwọn ìjọba tẹ́ ń ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn máa tó dé wọn ń kó bọ́ọ̀mù orí ni wọn àdó olójú kan náà fọ́rínà ló pọ̀ jù nù wọn bandit tó bá ṣẹlẹ̀ nù gbòòrò àwọn èèyàn wa náà ni ẹ wá sí àárín wọn àbẹ́tá bá ti mú orílẹ̀ gbóhùn ó ti níbi ẹ ti wá wọ́n sì máa ń múra gbó nǹkan lọ́wọ́ ni kì í ṣe nǹkan tí ẹ̀ka máa lọ dàbò ẹgbẹ́ àwọn tẹ́lẹ̀ ń jánu ẹni wọ́n lọ dìde ibẹ̀ gẹ́gẹ́ lórí gbogbo àwọn tẹ́lẹ̀ rí yín tẹ́ lọ rí bá lórí fídíò yìí àwọn tẹ́ lọ lè dì mọ́ ni ọ̀lẹ́ tẹ́ lọ àti mọ̀ pàwọn náà lẹ́ lọ rí máa bá bẹ̀tì yé ó máa lídìí síjà láàrin Yorùbá àti ẹ̀yà mi tọ́ bá ti ń rí Portuguese ẹ̀rí wọ́n dá wa lálẹ́ ní ìlú tiẹ̀ náà against àwọn ọmọ tiẹ̀ náà ti ìjà wa ni kí ni mínì rẹ̀ sẹ́yìn nǹkan so stop Bandit wàhálà ti ń lọ so stop ẹ̀ ni ó finá sí ó fepo sí náà ni kọ́ máa jò sí kí gbogbo ẹ̀ máa dàrú sí ẹ̀yin ọlọ́pàá yẹn gan ti ń dá àlejò ẹ má bá ní stop rú àwọn èèyàn báyìí kán má ba ilẹ̀ Yorùbá jẹ́ o ọlọ́wọ́ àpọ̀lẹ́ rí ẹ̀yin Fúlàní ìmọ̀ràn tí màá fún yín rè tẹ́ ẹ bá kẹ́ fún ọ̀daràn ẹ tètè máa sọ sẹ́yìn pé ẹ̀yin ni wọ́n fẹ́ máa pè lọ́daràn nísìn tẹ́yìn náà bá ti kẹ́ fún àwọn ọ̀daràn ẹ tètè report fún police bó bá jẹ́ àárín yín gan ẹ report fún police ẹ̀yin èèyàn wa ìmọ̀ràn tá a fún àwọn náà gẹ́gẹ́ pé kò jẹ́ mẹ́rin náà o gbogbo àwọn tí wọ́n máa rẹ̀ tí ilé ládùúgbò tẹ̀ ti ń kẹ́ fún wọn ẹ tètè report fún police torí pé tí ọ̀ràn rẹ̀ bá dé yọ kẹ́yìn náà o tí wọ́n bá mú tí wọ́n bá wọn tí wọ́n ń yìnbọn wọ́n lè yìnbọn lu ẹ̀yà àdúgbò náà nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ nígbà tó yẹ kó sí kíni kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ mẹ́jà máa bo ìbòkúbo ẹ mẹ́jà máa bo ìbòkúbo ẹ̀yin ọmọ Fúlàní inú igbó tẹ̀ ń gbé yìí ó tó nǹkan tí wọ́n lè kọ́kọ́ fẹ́ máa fi fura sí yẹn ṣùgbọ́n ẹni ọba yí iṣẹ́ yín ló jẹ mọ́ bẹ́ẹ̀ torí ṣé ẹ kó àwọn màálù wá sí inú àdúgbò ni wọ́n kàn bá yẹ pa wọ́n kàn án lẹ́sẹ̀ àwọn èèyàn lẹ́yìn ló kó pa ni so ok àmọ́ ìrísí kan fi ń dógbó ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gbọ̀ngàn ọlọ́pàá gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ ṣe ń bẹ̀yẹn civil defence gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ ṣe ń bẹ̀yẹn gbogbo Nàìjíríà security ẹ jẹ́ kàn wọ́n mọ̀ àwọn tó bá bá yìí gangan ẹ tètè sọ wọn fún ọlọ́pàá ẹni tó bá àtàkì ẹgbẹ́ lọ sí ilé ẹjọ́ ìyẹn ló jẹ́ kí ẹjọ́ bá fẹ́ gbọ́n ọmọ sí kíni kọ́ máa bá yín Fúlàní bẹ́ẹ̀ ṣe nìyẹn o tí ẹ bá máa ṣe ẹ sọ fún àwa tí ẹ bá ti pé ẹ bá ṣe ìwọ ọ̀daràn o abẹ́ jẹ̀bi o á hẹ̀pù yín á bá yín fáwọn ilé ọlọ́pàá lọ́wọ́ wọ́n fojú ba òfin Nàìjíríà kò bàjẹ́ o orílẹ̀-èdè Nàìjíríà kò bàjẹ́ òfin bẹ́ẹ̀ ọlọ́pàá bẹ́ẹ̀ ilé ẹjọ́ bẹ́ẹ̀ kò sẹ́ni àkàn tó fẹ́ kí Nàìjíríà ọ̀daràn ẹ wo ẹ̀mẹ́jẹ̀ kẹ́ni àkàn kó fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ o wọ́n máa halẹ̀ mọ́ yín ẹ gbégbé iṣẹ́ ayé àlàáfíà yín ẹ bá gbọ́ àwọn tẹ́ ń fi oko jẹ ẹran tẹ́ ń fi ẹran jẹ oko wọn ẹ má rògbò wọn máa wò yín rẹ ẹ má fi ẹran jẹ oko olóko mọ́ ẹ má wùwà ọ̀daràn ẹni tí ẹ bá wù nù yín ẹ má wù ẹni bá máa wù nù yín tẹ́ bá ti kìlọ̀ fún tí ò bá ti gbọ́ ẹ lọ rìpọ́ọ̀tù ẹ ẹni tó bá sì ń bẹ́rù àwọn èèyàn wa tó bá pa yín ẹ̀gbọ́n mi rèé à ń hẹ̀pù yín láti jẹ́ kí ọlọ́pàá gbọ́ ṣùgbọ́n ọlọ́pàá kò ní ìdíkẹ́ ẹ̀ka hẹ̀pù yín tẹ́ gbọ́dọ̀ rẹ̀ ẹ rìpọ́ọ̀tù ẹ wá lọ́yà tó bá gbóná ẹ gbé lọ sí kóòtù
kan sálẹ̀ wọ́n máa bó sí gẹ̀rẹ́gẹ̀ bó bá lọ orí bandit kọrí síbẹ̀ lẹ́yìn fẹ́ gẹ̀ káàkiri inú gbòòrò náà lẹ́yìn tí máa fẹ́ ẹ̀bọ́n ní ugbó ẹwà bandit lọ àwọn darandaran kọ́ lálẹ́ kẹ́ ẹ̀ wà lọ kì í sì sàwúsá lálẹ́ kẹ́ ẹ̀ wà lọ wọn kálukú ló ní àwọn ọ̀daràn rẹ̀ àwọn ọ̀daràn gẹ́gẹ́gẹ́ kẹ́ ẹ̀ fèsì ọ̀daràn la fẹ́ kẹ́ ẹ̀ fèsì kì í ṣe ẹ̀yà kì í ṣẹ̀yà ọlọ́run wà pẹ̀lú wa àwọn àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ìjọba nàìjíríà ọlọ́run bàjẹ́ o subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.